Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Mo tún wí lẹ́ẹ̀kan sí wípé ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Àìkú tó ń gbé inú ìmọ́lẹ̀ níbi tó wà, ọmọ Ọlọ́run tó olóore-ọ̀fẹ́ àti máa wò mí. Mo kí wa pé a kú àìsàn, a kú àárọ̀, a kú ìyálẹ̀ta ní gbogbo ilẹ̀kílẹ̀ ibi tí a ti máa wá. Nírú àkókò tó bá wà, ẹ kú alẹ́. Mo kí wa ní orúkọ Ọlọ́run àwọn ọmọ ogun. Orúkọ Jésù, a ó fi ìjọba ọ̀run ṣèrè jẹ́. Àdúrà wa yóò sì gbà, yóò ní testimony ayọ̀. So ní báyìí mo fẹ́ ká sáré wọnú àdúrà wa lọ. Tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ Ọlọ́run níbi tó wà yẹn. Gẹ́gẹ́ bí a ṣe dúpẹ́ tán lẹ́ẹ̀kan, máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Olúwa, tá bá ẹ̀ṣẹ̀ bá ṣe dé kan lọ́wọ́ mi, Olúwa dáríjì mí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín ní orúkọ Jésù. Àdúrà wa náà rèé. Ìwé Jeremiah, Nehemiah, orí kẹtàlá, 13:2. Nítorí tí wọn kò fi oúnjẹ àti omi kọ́ àwọn ọmọ Ísírẹ́lì lọ́nà, ṣùgbọ́n wọ́n bẹ Bálámù lọ́wẹ̀ sí wọn láti fi wọ́n gégùn. Ṣùgbọ́n Ọlọ́run wá sọ ègún náà di ìbùkún. Ó wá máa sọ fọ́lọ́run, Olúwa, gbogbo ègún táyé tó fayé mi gún, Ọlọ́run yí padà sọ di ìbùkún. Ègún táyé ti gún nítorí ayé mi, ègún ọ̀rọ̀, ègún ohunkóhun, gbogbo ègún níjọ́ ìgbéyàwó táyé ti fi mí gún, Ọlọ́run yí padà sọ di ìbùkún, sọ di ìbùkún, sọ ègún di ìbùkún fún mi. Níjọ́ ìgbéyàwó ẹlòmíì, ó ní ìkà ti dúró sẹ́gbẹ̀ẹ́ kan. Ó ti mọ̀ pé gbogbo àwọn èèyàn ó ṣe àmín nígbà tí wọ́n bá ṣe aṣoyún pọ̀ lórúkọ Baba, títí ọmọ àti ti ẹ̀mí mímọ́. Òun ti mọ̀ pé àwọn èèyàn ó sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n lójijì, ó náà máa sọ nǹkan burúkú kalẹ̀ lẹ̀. Àwọn ọmọ máa yọ pé aṣoyún pọ̀ lórúkọ Baba, a ní lágbájá ọmọ lágbájá báyìí ni ó rí fún wọn. Máa ní aṣoyún pọ̀ lórúkọ ọmọ, a ní lágbájá ọmọ lágbájá. Ohun tí mo fẹ́ kó máa ṣẹlẹ̀ nínú ìgbéyàwó rẹ̀ rèé. Tó máa ní aṣoyún pọ̀ lórúkọ ẹ̀mí mímọ́, a ní lágbájá ọmọ lágbájá o. Àfi tí ìbá ṣe ilé wa náà ti bí ọ lókù. Àfi tí ìbá sọ rẹ̀ tímọ́tímọ́ lèmi rẹ̀. Ohun tí mo fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ rèé lẹ́yìn ìgbéyàwó, kó máa rí báyìí, kó máa rí báyìí, kó máa rí báyìí ní àwọn nǹkan burúkú. Àwọn èèyàn ó kàn ṣe àmín, àti ire àti ègún méjèèjì wọ́n ti fà mí lẹ́pọ̀ mọ́ra wọn. Àmín ti ṣẹlẹ̀ láàrin yẹn, wọ́n ti kàn lóǹtẹ̀. Ó wá bẹ̀rẹ̀ sí farahàn nígbà tí wọ́n bá dénú ìgbéyàwó. Gbogbo ègún yẹn ni kó sọ fọ́lọ́run, Olúwa yí padà sọ di ire fún mi. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Mo sọ tẹ́lẹ̀, mo fẹ́ kó ṣe àmín yẹn tó ní nánú. Ìwọ tó rí àmín ṣe, kì í ṣe nípa ipá tàbí nípa agbára. Lábẹ́ bó ti wù kó rí, gbogbo ègún táyé fi ọ́ gún, á yí padà, ó yá kó di ìbùkún fún ọ. Bí ègún àwọn ọmọ Ísírẹ́lì, ègún tí wọ́n fi àwọn ọmọ Ísírẹ́lì gún bá yí padà tó di ìbùkún, gbogbo ègún tá a fi ọ́ gún lónìí, ẹni tó ń gégùn tó gégùn rẹ̀ tán, ẹ̀mí máa yí padà, ó sọ di ìbùkún fún ọ. Ayérayé yí padà, ó sọ di ìbùkún fún ọ lórúkọ Jésù. Èpè tí ẹ̀jẹ̀ rẹ ti fi, ègún tí ẹ̀jẹ̀ rẹ fi ọ́ gún, ègún ilé bàbá tó dúró tó ń gbẹ̀san lórí ògo rẹ̀, á yí padà lónìí. Ó yá kó di ìbùkún fún ọ lórúkọ Jésù. Ó yá kó di ìbùkún fún ọ. Ọkàn rẹ yóò balẹ̀, ó ra àánú gbà. Asẹ́ni lórí ò ní sí ọ lórí mọ́. Ibi tó yẹ kó dé láyé, ìwọ náà ó dé bẹ́ẹ̀ lórúkọ Jésù. Ìmọ́lẹ̀ rẹ, ìmọ́lẹ̀ ògo rẹ yóò tàn. Òkùnkùn ò ní bògo rẹ mọ́lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù. Hallelujah, hallelujah, hallelujah. Ògo fún Jésù Kristi. Èmi náà rò pé o ti kọ ẹsẹ̀ yẹn kalẹ̀ lẹ̀. Mo mọ̀ pé o ó tún padà fi gbàdúrà, ìwọ tó lẹ́mìí àdúrà yẹn. Àwọn kan fẹ́ràn àdúrà, àwọn kan ti ní ìrẹ̀wẹ̀sì nínú. Àwọn yẹn la ó dojúkọ ní àdúrà mi ìkejì. A ó sì mú ìrẹ̀wẹ̀sì kúrò nínú ayé wọn. Wá gbọ́. Ọ̀la jẹ́ ká pàdé lórí Instagram, Ajíwọlé 477. Ẹ jẹ́ ká pàdé. Káwa gbogbo wa jọjọ wò ó, ká jọjọ gbàdúrà, ká jọjọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ká sì jọjọ fàdúrà tí. Ó ní àdúrà ní gbà, kì í ṣe agbára. Ẹ má gbàgbé o, gbogbo ẹ̀yin abiyamọ pátá, ní ó ṣeé ṣe kó ṣe aago 11 àárọ̀ tàbí aago 11 ìrọ̀lẹ́ ní ọjọ́ kìíní oṣù tí ń bọ̀. Ẹ jẹ́ ká pàdé àwa abiyamọ lórúkọ Jésù. Ọmọ rẹ yóò kọ́lé fún ọ, ọmọ rẹ ó ra káà fún, ọmọ rẹ ó sọ rere fún ọ. Àlọ́mọ rẹ yóò lọ sílùú ọba, ọmọ rẹ náà ó di èèyàn, yóò di ní ńlá. Bẹ́ẹ̀ ni ó rí. Jésù.